mi irú àwọn Nokib Abro Mufti Diyar wọ́n tún pè wọ́n lóní bídíà. Ṣé ẹ rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn? Èmi mọ̀ torí pé mo rí yín lórí kíní mi báyìí ló jẹ́ kí n sọ mo fẹ́ sọ àwọn nǹkan wọ̀nyẹn. Àwọn àáfàá wọ̀nyí, ṣé ẹ rí gbogbo àwọn ọmọ tí wọ́n ń jáde yẹn, nǹkan tí wọ́n ń sọ nípa Islam èèyàn ò lè gbẹnu dákẹ́ láì lálàṣe Ògún, láì lálàṣe Ṣàngó, láì lálàṣe Ọbàtálá, nítorí pé lálàṣe náà làwọn náà ń bá jáde, ọ̀rọ̀ burúkú ni wọ́n ń sọ. So adẹ láti máa sọ àṣírí Ṣàngó bó ṣe pokùnso, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn à ń láti máa sọ àṣírí ẹ̀ fún àwọn èèyàn, nítorí pé tá a bá sọ àṣírí ẹ̀ tí a bá wò pé Ọlọ́run wọn àwa ò rí Ṣàngó gẹ́gẹ́ bí Ọlọ́run, a ò rí Ọbàtálá gẹ́gẹ́ bí Ọlọ́run, a ò rí gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run. À ń sọ ìtàn àwọn èèyàn kan tí wọ́n wá. Ẹ wò bí Saudi Arabia ti bà ayé wa jẹ́. Educated illiterate wá gùn wá. Saudi Arabia wá dà lámọ́ rí warú. Gbogbo àwọn tẹ́wọ̀n ìlú kàwé o. Wọ́n wá busy talking about Saudi property. About Saudi property, Saudi history. Wá bí Nigeria fẹ́ mú forward mọ́. Mọ́tò pé ní future tí wàá play, wá di future pé future mi gbọ́dọ̀ dá o, mi gbọ́dọ̀ sí rere o. Wá ẹ̀sìn káàkiri, fẹ́ fi ẹ̀sìn spoil orílẹ̀-èdè. Ti dé ibi tẹ́ ti ṣe tẹ́ báyìí. Àgbàyìn láàyè kẹ́ẹ̀kọ́ èdè yín sára owó wa àsọ̀rọ̀. Àgbàyìn láàyè kẹ́ mọ́ kọ́ èdè yín lórí ilẹ̀ wa àsọ̀rọ̀. Wá tó wá fẹ́ gbé àṣàlú wọn wá sílùú wa. Pátáwà náà ní àṣàlú tiwa, ìṣe ìlú tiwa, òfin ìlú tiwa. Fẹ́ gbé òfin ìlú tiwọn wá sílùú tiwa. Kófin tiwa parẹ́ torí báwo ò jámọ́ kankan. Òfin ìlú tiwa káwa gbé fún àwọn láwọn òfẹ́ ṣùgbọ́n tiwọn àwọn lè gbà gbọ́ àwọn náà dá wa àbáwọn náà sì bí wa ni. Náà lẹ́sìn sọ pé ọ̀rọ̀ Odùduwà wá ti bẹ̀ ẹgbẹ́ ti yá wèrè bá orí wá dàrú ni. Ẹ fẹ́ dorílẹ̀-èdè wa rú fún wa. Wọ́n tó bá àpò fẹ́ sẹ̀ríà gbalẹ̀ sẹ̀ríà lọ. Nọ́ọ̀tì sẹ̀ríà ni, Iran sẹ̀ríà lọ, Afghanistan sẹ̀ríà ni. Ó lọ bẹ̀ ó gbádùn ayé ẹ nílùú sẹ̀ríà. Mo fẹ́ gbádùn ayé rẹ ni. Gbogbo ẹgbẹ́ àtàlẹ́ kan àdánwò tó fi lé yín wálé. Ẹ wá jókòó lu sẹ̀ríà. Wá owó ilé ọjọ́ ọ̀la yóò ṣe dáa mọ́. Now kí wọ́n pè ní aláṣìṣe. Now àti débẹ̀. Aláṣìṣe. Wọ́n máa ń pe àwọn aláṣìṣe mọ́ ẹ̀sìn sàlàyé fún yín láàárọ̀. A bá òrìṣà bíbọ lọ́wọ́ àwọn bàbá ńlá wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wa ni. Gẹ́gẹ́ bí àwọn Egypt ṣe bá Fáráò ọba arúkọ Fáráò lọ́wọ́ wọn ṣùgbọ́n ti parẹ́ lónìí. Kò gbọ́dọ̀ parẹ́. Àwọn òrìṣà ń bọ̀ yìí o. Kò gbọ́dọ̀ parẹ́. Ẹ̀yin bàbá wa o, ẹ máa gbọ́n sọ́run, ẹ máa gbọ́n sógo. Àwọn ọmọ bá yín adìlé mú. Kò ní parun. Ẹ̀yin kan wá fi yín táwọn bàbá yín fi tẹ́ bá lọ́wọ́ wọn yẹn, ẹ wá pa síbẹ̀ kan, ẹ wá ń yọ sí. Kò yẹ kẹ́ yọ sí o. Bẹ́ẹ̀ sì ń yọ sí wọn, ẹ sàn kú báwọn tó nìyí ni. Ṣé bẹ́ẹ̀ ni ò dá ni? Ẹ máa ń orí eku, orí ẹ̀gẹ́, ẹ sì máa ń Kùránì. Ẹ máa yọ sí, ẹ wá wo Saudi Arabia. Ẹ wò wọ́n, ẹ wá ná gàgbà tí wọ́n practice ìlú wọn jẹ́jẹ́ wọn. Ẹ wá ná gàgbà wálé, ẹ wá síwèé kìíní, ọmọ rẹ bá jáde lórí ilẹ̀ Yorùbá, ẹ gé lọ́wọ́. Orí ilẹ̀ rẹ, bọ́mọ rẹ bá mutí, ẹ nà pa lórí ilẹ̀ rẹ. Ó tún síwèé ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní bọ́mọ rẹ bá ṣe sìnà nílé ọkọ, ẹni wọ́n dọ̀kọ̀ pa ni, kó sọ fọ́ ọmọ. Ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n ní ẹ̀sìn tó wá gbà yìí o, tó bá pò ó ṣe mọ́ pípa ni. Kọ̀ wá tán bí ta ló wá gbà sí wálé báyìí. Àwọn aláyé ṣẹ̀ríà lọ gba ṣẹ̀ríà náà, ṣẹ̀ríà lọ torí ẹ ti gba tí ń bẹ lọ́wọ́ wọn, ẹ gbọ́dọ̀ gbà kọ̀m̀pìlìtì. Tí bá fẹ́ gbọ́ kọ̀m̀pìlìtì orí ilẹ̀ wa kọ́lẹ̀ tí wàá gbà. Torí àwa ní tiwa ńlẹ̀ Yorùbá, ọba ni àwa náà. Ẹ̀yin ilẹ̀ kàwá kó ẹrú fún wọn, ọba ni wá lórí ilẹ̀ wa, wọn tó bẹ́ẹ̀, wọ́n gbé ṣẹ̀ríà lọ wa. Ẹ dogun lẹ̀. Àwa ń sọ fún yín. Àfáà kan wá ní olórí burúkú làwọn àfáà yòókù tó ní gba ṣẹ̀ríà wọlé. Àfáà kan ní àdánwò ní àfáà yòókù wọ́n fẹ́ gba ṣẹ̀ríà wọlé. Ta ló wá gba sí wọlé báyìí sí ẹ̀sìn bára yín jà báyìí. Sí wá ẹ̀ wá ti ṣe báyìí. Ẹ̀yin gangan lẹ́sì ṣe. Torí táwọn bá fún wa wọ́n ní pé solution bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọmọ tí bá ń jalè ogun rẹ̀ ń bẹ. Ọmọ tí bá yẹ sìnà ogun rẹ̀ ń bẹ. Ọmọ tí bá mutí ogun rẹ̀ ń bẹ. Wọ́n ní tó bá ṣe traditional mọ̀ àwọn pọ̀ kọ̀ wá tán bí. Ta ló wá gba àṣìṣe wálé báyìí. Ẹ wá wo nǹkan yẹn wa. Àwọn ilé ìwọ́n wá dẹ̀gbà wọ́n kàwé ṣùgbọ́n pọ̀ lórí wọn ò sí kí náà pé professor yẹn tó lè research deeply
tí wọ́n bá rí pé èèyàn research deeply wọ́n bí ìyára ya gbogbo yín dá ìyìn lè bá yín ṣe prógráàmù mọ́ torí wípé kí ni ẹ ní mọ̀ ìyìn tẹ́ ẹ mọ̀ kò ju gaslighting àti kẹ́ ẹ bú èbú lọ. Jágò kàwé báyọ̀ tí ẹ kàwé gbogbo ní kàwé ṣùgbọ́n ká sọ̀rọ̀ pa pé knowledge wọn bí ìyá yín dá manipulate lẹ́mọ̀ ìdí tí mi bá yín sọ̀rọ̀ mọ́ láyé mi nìyẹn. Àwọn èèyàn wọn máa liberate ìran tí yín ti pàráàrò. Now ẹ jẹ́ wá ṣe báyìí. A ní Ṣàngó pokùnso ẹ rí pé ẹ gọ̀ ẹ kàn dàgbà ní ẹ nọ́pọlọ. Ṣàngó irúnmọlẹ̀ tí ẹ lẹ́ ń sọ ní àbí Ṣàngó Aláàfin àwọn dẹ̀ndẹ̀rìn jẹ́jẹ́ ẹ̀yin lẹ gọ̀. Àwọn irú Ṣàngó irúnmọlẹ̀ is divine being kìí ṣe human being. A sọ pé ìtàn àwọn èèyàn lẹ́ ń sọ ìtàn àwọn èèyàn ta ni jẹ́ èèyàn ṣé èèyàn ni wọ́n ni àbí dèdè ní lélẹ́yìn ni. Ta lè sọ pé Ṣàngó èèyàn ni Ṣàngó. Ṣàngó Aláàfin tèmi kan lè fọ́ létí èèyàn bíi tèmi ni mo lè fọ́ kàn báyìí. Ó ló pokùnso ó pokùnso náà nìyẹn ayé ti sú ló fi pokùnso sọ́kú ó ti kúkú oró náà nìyẹn. Ṣé bí Ṣàngó pokùnso ṣé bí kèsì bàbá tèmi ló pokùnso kèsì Olúmọ̀yẹ̀ ló pokùnso Aláàfin ni ó ti tán àwọn ọmọ Yorùbá máa sunkún lórí rẹ̀ bẹ́ẹ̀ ni bá tán bàbá yín jẹ́. So ìtàn tí wàá kọ́lẹ̀ ń sọ yẹn ayé sọ ọmọ Ọ̀yọ́ ọmọ òtún ìfẹ́ ni wá ó ti gbàgbé ní pé ìran kan lẹ Ọ̀yọ́ dẹ̀dẹ̀rìn òpònú àgbà. Tó bá yẹ pé Ṣàngó Olúmọ̀yẹ̀ ló pokùnso màá jẹ́ kó mọ̀ pé Ṣàngó Olúmọ̀yẹ̀ ló ṣe é rí kèsì human being divine being ní sọ́tán. Ẹ kàn ráde káàkiri ayé ẹ̀ useless ara yín ẹ̀ ń tẹ́ ẹ pè ní prophet májèlé lásán ló pa Ọbásanjọ́ lágbára jùlọ wọ́n fún májèlé sínú Ọbásanjọ́ inú tí Ọbásanjọ́ kọ́pù sí lùndì àwọn ẹ̀nà gbé fún Muhammadu tó para pa ohun tiẹ̀ aláàyàn orí náà rí. Ọmọ Yorùbá tiwa ní tiwa orí ilẹ̀ Yorùbá ní kẹsí orí ilẹ̀ Arábù ìwọ kan wá dìde ló fẹ́ jà fún Arábù ilẹ̀ Yorùbá ẹ kúkú oró gbogbo yín tá àti ìrì ti yín rò ẹ fẹ́ dógún lẹ̀ ẹ fẹ́ amọ̀lẹ́ jagan gbogbo nǹkan jara mọ̀ ní nǹkan ìjẹ́tẹ́yìn tún níyẹn á tún bàjẹ́ mọ́ yín la ẹ mọ̀ tẹ́pẹ́ wọ́n tó fẹ́ fi nǹkan bá wa fi dojúkọ àwọn ọmọ Olúmọlẹ̀ ọ̀yá kọ́ mọ̀ bá ọ̀ mọ̀ tẹ́pẹ́ lóògùn ni àwọn à ń pàṣẹ ni a máa pàṣẹ ni àwọn ìgbàdúrà á ṣe ìwúre ni á dẹ̀ pa àṣẹ sínú oògùn ni ẹ jẹ́ kó rí yẹn pé ẹ má dá tí ò yẹ kẹ́ dálẹ̀ lẹ̀ ẹ dá wa dálẹ̀ sí ayé lọ́rùn á dé ogun mọ́ra fèsì gbogbo yín ni ẹ mọ kankan ráàjì tàbá sí lẹ́kọ̀ọ́ ìyálàyà yín wọ́n bí yín dá ẹ fèsì wa mọ̀ bọ̀ ẹ pẹ́ Olúmọlẹ̀ ò ṣeré ṣeré o we are moving forward all the time let's go. Ohun àdébá ni ẹjẹ́ ṣe ohun àdébá ni ẹjẹ́ ṣe ohun àbánlé ni ẹjẹ́ ṣe owó iṣẹ́ ṣe màmá ládáyébá ohun àdébá ni ẹjẹ́ ṣe ohun àdébá ni ẹjẹ́.